ṣe bí ọmọ Arigidi àkókò ni ṣé so ti lé Fúlàní kúrò lẹ́kìtì state. Arigidi ò jìnnà sí Kwara tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. ṣé àlẹ́kìtì tiẹ̀ tán ti bí so ti lé Fúlàní kúrò mẹ́rin. kò gbé bẹ́ẹ̀. ẹ sọ ń gbé Kwara ni. Èkó ló ń gbé. ẹ ṣe Èkó àti Èkìtì àti Kwara tètè wo ló ń jìnnà síra wọn jù. ṣé bí ìlú ẹni lèyàn ti kọ́kọ́ demonstrate kò ní láti gbàṣẹ ní Èkìtì state láti ilé gbogbo Fúlàní kúrò lẹ́kìtì. kí ló dé ta fi pariwo Sunday Igboho tí gbogbo wa fi ń pọn lé nítorí kó dánwò nílùú ẹ̀ ní Ìbàràpá tóun ti wá lérí àti ẹ̀ ó lé Fúlàní lọ ayé mọ̀pá kíkanjú ni òun làwa fi rò nígbàgbọ́ náà pé bàbá dámi lè lé Fúlàní kúrò ní gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà. Gani Adams kókó lu Èkìtì lọ lé gbogbo Fúlàní kúrò mẹ́ náà kó lé gbogbo Fúlàní kúrò mẹ́ tó bá ti lé kúrò lẹ́kìtì tí ìṣèlú bàbá ẹ̀ ètí ìṣèlú bàbá ẹ̀ tí Oyèbánjí sọ fún pé rákàdé di ọmọ ọkọ ní ọ mo fi ọ jẹ mọ́gàjí olùdáàbòbò gbogbo Èkìtì state ìwọ lọ lórí gbogbo ẹ̀ṣọ́ aláàbò tìbílẹ̀ gbogbo state tó kù ó mọ̀ pé dákun wá gbà wá. bet Sunday Igboho baba Demi ó ti fi hàn àwọn èèyàn pé I know what I am doing and I can do it ó ti demonstrate yẹn. ó ti jẹ́ ká yé ọmọ. Gani ìṣe ọ̀rẹ́ sáà bí kíná kọ́mọ́ tètè fira wọn sọ̀kan ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ Sunday Igboho mi wẹ̀ àwọn supporters àwọn alágbára ló máa ń finish wọn gbà mí because tí wọn ò sọ wọn máa sọ síta but now when Sunday Igboho keep into himself and is planning seriously on the ground he's doing many things kò tí ì jáde ni but nígbà tó bá máa jáde àṣírí òní tí kò sẹ́ńtò. ṣé Tinubu ò ṣe president Nàìjíríà ni àṣàtúndé olólórí ilẹ̀ Yorùbá is the most popular the number one of Nigeria so is number one of Yorùbá kí ni Aláàfin wá lọ́dọ̀ Ọọ̀ni kí lọ́ọ̀ni wá lọ́dọ̀ Aláàfin táwọn máa takura wọn. It's not this time kí sásìkò yìí ẹ jẹ́ ká pe ọ̀rọ̀ àti ọ̀dọ̀fin inú wa kí Sunday Igboho Gani Adams kí wọ́n fi superiority kìíní kan kí wọ́n gbé jù síbì kan èmi jù ọ́ ìwọ ojú mi kí wọ́n jù dànù. Mo ti ẹ̀rí kan tani pé ní àwọn ọmọ Gani Adams wọ́n ṣe ìpàdé wọ́n wá wọ́ọ̀dẹ nìbàdàn no bandit no chance for bandit kò sí bandit lọ a gbọ́dọ̀ rí bandit lọ́yọ̀ ìgbà mélòó ló gbé lọ́jọ́ ìgbà tó ń ṣèpàdé. wọn ò tó gbé bọ̀. ìdá mélòó ló ń bẹ lọ́wọ́ ọbẹ̀ mélòó ló ń bẹ lọ́wọ́ bó bá jẹ́ pé bandit ló ṣe ìwọ́de nìbàdàn wọ́n gbé AK-47 ọlọ́pàá ó dẹ̀ gáàdì wọn kò ní sọ̀rọ̀ àwọn yẹn lọ́jọ́ yẹn wọn ò bá gba permit fún wọn de kí wọ́n display ammunition tán rí kí wọ́n rí but they don't even need to do any roadshow wọn nídìí àti ṣèwọ́de yóò bá tú so kíní yóò lè rórí àyàfi tí ìjọba tó bá di olóòótọ́ kí dẹ̀ náà fi lè di olóòótọ́ kí wọ́n sọ àwọn tó wà nídìí ìbàjẹ́ yìí àti wá tó kó sí wàhálà kan o atọ́kùn àti kó sí wàhálà kan o àwọn olóṣèlú wọ́n ti bá tiwa jẹ́ wọ́n ti fi ẹ̀sìn bá tiwa jẹ́ wọ́n ti fi ẹ̀yà bá tiwa jẹ́ wọ́n ti fòṣèlú bá tiwa jẹ́. Let's take for example kí Tinubu release orúkọ àwọn tó ń sponsor bandit lẹ́nu kórúkọ Àtíkù wà ń bẹ̀ kí orúkọ wọ́n ti porúkọ Òbí wà ń bẹ̀ kí orúkọ àwọn opposition bíi mélòó wà ń bẹ̀ kí lọ́mọ Nàìjíríà máa sọ. wọ́n á nítorí pé wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ tí orúkọ Christian bá wà ń bẹ̀ Christian á dé pé torí pé kì í ṣe Muslim tí orúkọ Muslim bá wà ń bẹ̀ á torí pé Christian ni ẹni tí tó release orúkọ ni. Wọ́n ti fi ẹ̀sìn ẹ̀yà àti òṣèlú wọ́n ti fi bá tiwa jẹ́ ẹni tó ti wà ń bẹ̀ tó fẹ́ release orúkọ ẹ̀rù ń bà pé bí n bá release orúkọ ṣé wọn ò tún ní attack mi pé mo fi go against lágbájá ni. Then àwọn kan bẹ tí wọ́n ń jẹ nínú ìdàrú àti ìdàpọ̀ yìí o they were eating from the troubles because ẹ woru Sarkozy ti Katsina tá à ń sọ̀rọ̀ ẹ̀ tí ó sọ pé òun ò ṣe bandit mọ́ òun ò jà mọ́ òun fẹ́ wàhálà mọ́ pé òun sọ̀rọ̀ ẹ̀dá gbogbo ammunition àwọn ọmọ lẹ́yìn wọ́n mọ̀ ṣe legitimate job wọn ò ní jíyàn gbé mọ́ but nígbà tí Saki nígbà tó di free man nísìn bó ṣe pé rẹ̀ tí wọ́n wá sọ pé ó gba bílíọ̀nù lọ́dọ̀ gómìnà ó gba mílíọ̀nù lọ́dọ̀ gómìnà ó dìde pé òun gba 5 million lọ́dọ̀ anybody rí ẹnìkan sì ń bẹ tó jẹ́ intermediary láàrin ìjọba àti Sarkozy tó sọ pé ó ti fún ní 50 million ó ti fún ní 5 billion ó ti fún 20 billion ó ti fún ní kinní kan Sarkozy náà lóhùn ò gba 5 million rí òun ò gba mọ́tò ta ló wà ń di ọ̀rọ̀ yìí
ta ló ń parọ́ náà mi. ta ló ń parọ́ níbi tí owó ti jáde lọ́dọ̀ ìjọba iye tó jáde kọ́ ní ọ̀dọ̀ negotiator iye tí negotiator gbà kọ́ ní ọ̀lọ́ fún ẹni yẹn negotiator ò gbàdúrà kíjọ ó parí láyé negotiator tó ń jẹ́ ń díẹ̀ kò gbàdúrà kí bandit ó parí ohun tí mo fi wá sọ pàtó pé kò sí bí ọ̀rọ̀ àbò ṣe rí tí ìjọba àbí adarí kì í ṣe gómìnà kì í ṣe president kì í ṣe commissioner kì í ṣe ọlọ́pàá nìkan níjọba àwa tá a dúró náà ìjọba ni wá baálẹ̀ ìlú ìjọba ni ọba ìlú ìjọba ni ẹ wo ibi tí wọ́n ti ń bá millions ní àpò olórí baálẹ̀ ìlú tẹ́pẹ́sẹ́ ẹ̀gẹ́ àti iṣẹ́ kìíní kan ló ń ṣe gbogbo ẹ̀gẹ́ tó tà ní èyí àní gbogbo olú ẹ̀ kò tó 2 million bọ́ọ̀lù ó ti rí 20 something million lákàtì ẹ̀ àwọn tí wọ́n pa lókè ọdẹ ó kù ọ̀la tí àwọn bandit yóò wá wọ́n ti kọ́kọ́ lọ náà tẹ́lẹ̀ o ṣe àná tí wọ́n ti lọ bá wọn nú gbó tí wọ́n ti ṣe wọ́n báṣubàṣu tí wọ́n lé wọn dànù ẹ mọ̀ bí wọ́n ṣe rí olórí olúọdẹ ìjẹ́ wọ́n ṣe wádìí yẹn kí nìdí tí olórí olúọdẹ fi gba ìbọn lọ́wọ́ wọn pé òun fẹ́ lọ sáfíìsì ẹ̀ tó gbàgbọ́ lálẹ́ alẹ́ sátidé. olórí ọlọ́dẹ náà àbí tí òṣìṣẹ́ ìjọba. olórí ọlọ́dẹ olórí àwọn kí lórúkọ ẹ̀ àwọn fìjìláńtẹ́ ló gba ìbọn lọ́wọ́ wọn pé òun fẹ́ lọ sáfíìsì fìjìláńtẹ́ ìlú àti ìjọba àjọṣepọ̀ ẹ̀ tó gbé lórí gbogbo wọn òun ló gba ìbọn lọ́wọ́ pé òun fẹ́ lọ sáfíìsì ìbọn wọn á kó padà wá fún wọn lọ́jọ́ Monday kí wọ́n rí súnmùsẹ́ wọ́n dẹ̀ ṣe mítì lọ́wọ́ ní Sunday ní bandit bò wọ́n bẹ̀ tó pa àwọn 12 sí 13. So tí ìjọba ò bá lọ́wọ́ nú kíní yóò ní le tó bó ṣe le tó ẹ jẹ́ kí n fi àpẹẹrẹ kan fún yín kò sí olè kò sí kírímínà tó ní agbára tí kò ní ọwọ́ àwọn ọlọ́pàá kan nínú mi ò sọ pé gbogbo ọlọ́pàá o. Bàbá níbo ni a ti bẹ̀ já bẹ̀rẹ̀ báyìí ètò ààbò nílẹ̀ Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ẹjẹ amúlù Kwara gẹ́gẹ́ bíi pé ẹjẹ ọmọ bíbí ìlú ilẹ̀ Kwara bàbá láìpẹ́ yìí la gbọ́ pé àwọn ajínigbé wọ ṣọ́ọ̀ṣì ẹ̀ láti gbà kan wọ́n bá ti wọ́n wọ ṣọ́ọ̀ṣì wọ́n kó yẹn 30 ìjọba Kwara lọ gbà wọ́n padà kò sí pé agbára sọ̀mù àgbọ̀ èsì kankan nípa ẹjẹ ń tẹ̀ kọ́kọ́ béèrè pé kí ló lè fa àìsí ààbò nílùú tí ó sì jẹ́ pé ipá ìjọba ò lè pọ̀ dàbí pé ọ̀fẹ́ kí ni nǹkan tó lè fà. n tó lè fa kí àìbò mọ́ sí nílùú ó pọ̀ gan. mo sì máa ń sọ lórí gbogbo ètò mi pé àlejò kan kò lè mọ sàárè afọ́jú bẹ́ẹ̀ sì ni ẹni àpadìyẹ lójú ẹ̀ kò lè mọ àpadìyẹ funfun la ṣe sínú ọbẹ̀ àbí dúdú. bó o bá fi nǹkan pamọ́ síbì kan tó rán ọmọ pé lọ bá mi mú wá yóò dààmú yóò lọ tẹ́ mẹ́wàá kó tó di kó padà dé ẹni a fi nǹkan pamọ́ lójú ẹ̀ ló lè mọ ibi tí kinní ọ̀hún wà. tí ètò ààbò bá ti ń di pé ó ń di fọpọmọyọ tá a rórí ẹ̀ mọ́ àwọn tó ń bẹ níjọba wọ́n mọ̀ nípa ẹ̀ ni àwọn tó ń bẹ lórí àléfà wọ́n mọ̀ nípa ẹ̀ ni ṣé bí eruku ni wọ́n ti kó àwọn èèyàn iná ti jí àwọn èèyàn gbénú ṣọ́ọ̀ṣì tí wọ́n ní wọ́n lọ gbà padà kò tí ẹ kọ́kọ́ ṣe mí kàyéfì bí wọ́n ṣe rí gbà padà láìsí wàhálà nítorí ìdí tí ò fi ṣe mí kàyéfì lélẹ́yìn ìjọba Amẹ́ríkà ìjọba gbogbo ilẹ̀ àgbáyé táwa gan ń wò bí àwòkọ́ṣe gan àwọn náà wọ́n á máa ṣe bátà wọ́n á máa dialogue wọ́n á máa fi ìfọ̀rọ̀jomitoro ṣe àdéhùn pẹ̀lú àwọn jàǹdùkú mo rántí ìgbà kan ní gbogbo ìran àti kíníkan tán kó àwọn Amẹ́ríkà sójà bíi jọ́nálà àbí kíníkan nígbà táwọn wọ̀nyẹn sọ kí wọ́n rí this for wọ́n nípò àwọn sójà àwọn tí wọ́n kó káwọn ṣe pàṣípàrọ̀ ó ṣeéṣe kí ìjọba bá wọn negotiate kí wọ́n gba àwọn tí wọ́n jí gbé nítorí ìdí kan àbí ìdí mìíràn àwọn tó ń jí ìyàn gbé náà wọ́n ń jí àwọn ọmọ àti èrò ará chọ́ọ̀chì yẹn gbé láti lè fi wọ́n ṣe ààbò fúnra wọn ni wọ́n á fi àwọn èèyàn rán dáná pé bẹ́ẹ̀ bá lórí méjì ẹ̀fà yà wá àwọn èèyàn yín náà la máa pa ẹni tó jíyàn gbé kò ní kó àwọn ajínigbé síbi kan kó náà wà ń bì kan gbogbo wọn jọ wà ń bì kan ni so tíjọba bá ní kí ẹ lọ yìn wọ́n ń bọ́n ó ṣeéṣe kí wọ́n pa àwọn tí wọ́n fẹ́ free ó wà nínú àjọṣọ̀kan àgbáyé tí gbogbo àgbáyé mọ̀ wípé negotiation is allowed bẹ́ẹ̀ tí ẹ bá ti fọgbọ́n gba tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ wọn tán ẹ ti mọ ibi tí wọ́n wà ó yẹ ká ẹ lè gbógun tì wọ́n ká ẹ lè pa gbogbo wọn run. Now
nígbà tẹ́ gba àwọn eruku tán ẹ lọ gbógun tì wọ́n bẹ́ẹ̀ni ẹ ṣe kankan fún wọn now wọ́n ti tún jí àwọn kan kó ní ìpínlẹ̀ Kogi ní Kàbàbọ̀ ní àbí wọ́n pè bẹ́ẹ̀ ní àná ègé àwọn yẹn tó expect pé ẹja negotiate then àwọn kan bẹ tí wọ́n ń jẹ nínú ìdàrú àti ìdàpọ̀ yìí o they were eating from the troubles because ẹ woru Sarkozy ti Katsina tá à ń sọ̀rọ̀ ẹ̀ tí ó sọ pé òun ò ṣe bandit mọ́ òun ò jà mọ́ òun fẹ́ wàhálà mọ́ pé òun surrender gbogbo ammunition àwọn ọmọ lẹ́yìn wọ́n mọ̀ ṣe legitimate job wọn ò ní jíyàn gbé mọ́ bẹ́ẹ̀ nígbà tí Sarkozy nígbà tó di free man nísìn bó ṣe pé rẹ̀ tí wọ́n wá sọ pé ó gba bílíọ̀nù lọ́dọ̀ gómìnà ó gba mílíọ̀nù lọ́dọ̀ gómìnà ó dìde pé òun gba 5 million lọ́dọ̀ anybody rí ẹnìkan sì ń bẹ tó jẹ́ intermediary láàrin ìjọba àti Sarkozy tó sọ pé ó ti fún ní 50 million ó ti fún ní 5 billion ó ti fún 20 billion ó ti fún ní kinní kan Sarkozy náà lóhùn ò gba 5 million rí òun ò gba mọ́tò ta ló wà ń di ọ̀rọ̀ yìí ta ló ń parọ́ náà mi ta ló ń parọ́ níbi tí owó ti jáde lọ́dọ̀ ìjọba iye tó jáde kọ́ ní ọ̀dọ̀ negotiator iye tí negotiator gbà kọ́ ní ó lọ fún ẹni yẹn negotiator ò gbàdúrà kíjọ ó parí láyé negotiator tó ń jẹ́ ń díẹ̀ kò gbàdúrà kí bandit ó parí ó tí mo fi wá sọ pàtó pé kò sí bí ọ̀rọ̀ àbò ṣe rí tí ìjọba àbí adarí kì í ṣe gómìnà kì í ṣe president kì í ṣe commissioner kì í ṣe ọlọ́pàá nìkan níjọba àwa tá a dúró náà ìjọba ni wá baálẹ̀ ìlú ìjọba ni ọba ìlú ìjọba ni ẹ wo ibi tí wọ́n ti ń bá millions ní àpò olórí baálẹ̀ ìlú tẹ́pẹ́sẹ́ ẹ̀gẹ́ àti iṣẹ́ kìíní kan ló ń ṣe gbogbo ẹ̀gẹ́ tó tà ní èyí àní gbogbo olú ẹ̀ kò tó 2 million wọ́n ló ti rí 20 something million lákàtì ẹ̀ àwọn tí wọ́n pa lókè ọdẹ ó kù ọ̀la tí àwọn bandit yóò wá wọ́n ti kọ́kọ́ lọ náà tẹ́lẹ̀ o ṣe àná tí wọ́n ti lọ bá wọn nú gbó tí wọ́n ti ṣe wọ́n báṣubàṣu tí wọ́n lé wọn dànù ẹ mọ̀ bí wọ́n ṣe rí olórí olúọdẹ ìjẹ́ wọ́n ṣe wádìí yẹn kí nìdí tí olórí olúọdẹ fi gba ìbọn lọ́wọ́ wọn pé òun fẹ́ lọ sáfíìsì ẹ̀ tó gbàgbọ́ lálẹ́ alẹ́ sátidé tó lórí ọlọ́dẹ náà àbí tí òṣìṣẹ́ ìjọba olórí olóòdẹ olórí àwọn kí lórúkọ ẹ̀ àwọn fìjìláńtẹ́ ló gba ìbọn lọ́wọ́ wọn pé òun fẹ́ lọ sáfíìsì fìjìláńtẹ́ ìlú àti ìjọba àjọṣepọ̀ ẹ̀ tó gbé lórí gbogbo wọn òun ló gba ìbọn lọ́wọ́ pé òun fẹ́ lọ sáfíìsì ìbọn wọn á kó padà wá fún wọn lọ́jọ́ Monday kí wọ́n rí súnmùsẹ́ wọ́n dẹ̀ ṣe meeting lọ́wọ́ ní Sunday ní bandit bò wọ́n bẹ̀ tó pa àwọn 12 sí 13 so tí ìjọba ò bá lọ́wọ́ nú kíní yóò ní le tó bó ṣe le tó ẹ jẹ́ kí n fi àpẹẹrẹ kan fún yín kò sí olè kò sí kírímínà tó ní agbára tí kò ní ọwọ́ àwọn ọlọ́pàá kan nínú mi ò sọ pé gbogbo ọlọ́pàá o kọ̀rọ̀ lọ sí ọlọ́pàá wà àwọn ọlọ́pàá gidi sì wà àwọn ọlọ́pàá tí kì í gba bribe àmọ́ many of them bẹ̀tẹ̀ ọlọ́pàá kan wà tó yẹ pé ibi ìdàrú ibi ìbàjẹ́ ó ní wọ́n ti ń jẹ sọ́jà ọlọ́pàá sójà kan ló ń fún àwọn bandit ìmọ̀ tí wọ́n tá à ń rí ni sójà kan ló ń kó ọ̀tá sára tó lọ fún wọn ni ṣe bí wọ́n mú dókítà kan ní òrò àgọ́ nípínlẹ̀ Kwara tó lọ tọ́jú àwọn bandit tó pé ní gbogbo ẹrù tó kó sínú mọ́tò ẹ̀ ìbọn ló lọ kó fún àwọn bandit àtọ́ta Yorùbá sì ni Yorùbá ni dókítà yẹn kì í ṣe mọ́là bẹ́ẹ̀ni ṣé Yorùbá náà kọ́ ló tún fún àwọn tó ń pa Yorùbá ẹgbẹ́ rẹ̀ nìkan àwọn tí wọ́n mú ní area Ìlọ́fà mọ́ Ẹrùkú mọ́ gbogbo ẹ̀ ní Kwara ṣe bí mọ́tò Ìrẹ́pọ̀dùn local government ní nǹkan bí ìjẹta nìyẹn ó ní wọ́n bá lọ́wọ́ wọn bẹ́ẹ̀ni ọ̀nà fi ṣe patrol wọ́n dẹ̀ sọ pé ìjọba ló gbé fáwọn pẹ̀lú ammunition táwọn ń lò àwọn tí wọ́n mú ní Sàfàrà náà wọ́n ní ìjọba ló kó ammunition fáwọn náà tí wọ́n bá mí ní ìjọba kì í ṣe dandan kó jẹ́ President Bọ́lá Ahmed Tinubu kì í ṣe dandan kó jẹ́ IG kì í ṣe dandan kó jẹ́ chief of defence tàbí kankan bẹ́ẹ̀ náà sport tó bá ti jẹ́ pé ẹni tó wà nípò ìjọba ó wà involved ẹ̀dúró náà nígbà tí ọlọ́pàá inspector tó lo mọ́tò 40 million èló lówó oṣù ẹ̀ látijọ́ tó ti gbà síbi iṣẹ́ títí yóò fi retire. ọgbà cooperative ò lè fún 40 million torí ìlọ́po 5 àbí 7 owó tó ní cooperative fún yàn. So lè ní 4 million so lè ní 20 million ní cooperative èló lówó oṣù ẹ̀ nígbà tí wọ́n bá ní pé wọ́n mú bandit tó yẹ pé sójà ló máa sọ fún wọn pé ibi tẹ́ máa gbà rèé
mi ò mọ GOC yẹn ní last year tí wọ́n ṣe gbé débi kan ní area Maduguri sí Borno state yẹn tó ní kí gbogbo àbàtàdé tó control ó kù bí 2 hours kí wọ́n lọ for operation ó ní kí wọ́n dá fóònù wọn jọ sórí tébù. ó lẹ́yìn tí fóònù ẹ bá ti rí kò fi sí speaker. a gbọ́ pé bíi 4-5 ni wọ́n múnú wọn tó jẹ́ pé bandit ló pe wọn pé where I go follow. Which troop are you I go follow? No could no mistake prior you. Where your commander and everybody I go follow. Kò lè dá sọ̀rọ̀ ó gan síbẹ̀ ni. Níbo làwọn yẹn wà lẹ́nu. Ṣé bí wọ́n mú bá inú mi dùn pé the new chief of defence staff minister for defence ó sọ kankan ẹ̀ta tí ń dúró dè látijọ́ yìí. Ó ní tẹ́ ẹ bá ti rán sójà lọ sógun. You don't need to wait for that again. Ẹ rán sójà lọ sójú ogun. Ẹ ní kó dúró di shoot fire kó tó di pé ó yìnbọn. Nígbà tí wọ́n sì gbé bọ́n wájú ẹ̀. Gbàtọ́ bá fi ní kó fire ìbò ti dọ̀dọ̀ wọn. Ibi tí wọ́n náà ti jí àwọn ọmọ school gbé. Wọ́n withdraw àwọn sójà yẹn kúrò níbẹ̀. Pé wọ́n fẹ́ change duty. Kí níwọ̀n tó dé òun làwọn yẹn ti dé. Ta ló sọ fáwọn níwọ̀n yẹn pé a ti withdraw wọn àwọn tó wọlé ò tí ì dé. Ṣé bí o sákèrè nígbà ayé Anẹ́nẹ́? Láyé. Olè tí wọ́n pariwo ń gbà yẹn. Nígbà tí wọ́n mú ṣé kò sọ pé police inspector kan ló máa sọ bí táwọn ó gbà fáwọn tí wọ́n ló légbé ó ní kinní kan. So kò sí bí ìjọ bandit criminal bó ṣe lè operate tí ìjọba ò mọ̀ sí. Ní agbègbè tó ń gbé jẹ́ kí wọ́n gba mọ́tò ọ̀gá ọlọ́pàá kan. Àbí kí aburú kò ṣẹlẹ̀ sí ẹnìkan pàtàkì láàrin ìlú. Wàá rí i pé ọlọ́pàá onídàgbò láti kó gbogbo criminal tó wà ládùúgbò ẹ̀ torí wọ́n mọ̀ bí tí wọ́n wà. They are friends. They know what they are doing. Èyí tó bá dẹ̀ dé tó lóun fẹ́ ṣe cleansing job I tell you kò ní dánwò mọ́ láyé. Èyí tó ní òun fẹ́ cleanse ni kò ní dánwò. Torí àwọn tó ń jẹ ní díẹ̀ ni wọ́n lọ bá pé wèrè sọ pé òun ò ní gba ti yí o. Ẹ make sure pé ẹ̀yin náà ò gbà fún wọn. Bí wọn ò pa wọ́n bá ṣẹ́gi ẹmọ lọ́wọ́. Kí ló tẹ̀ fẹ́ ná wọn láti má pa? Kí ló fẹ́ ná wọn láti má pa? Nítorí ibi tó ń lọ àwọn tí wọ́n jọ ń ṣe jìbìtì yẹn together ni wọ́n sọ pé ibi tó ń gbà rè. Àmọ́ mẹ́nì tá a gbọ́dọ̀ máa sọ ṣe bá a rí ọlọ́pàá tó tí wọ́n transfer tí àwọn ọlọ́pàá station máa sọ tí wọ́n gbó nílùú tó ń gbà mí yíyọ tó ń gbàjọ́ tó pẹ́ MC pé àwọn soríire pé lágbájá lọ. Ọ lọ ẹran lọ lọ́dọ̀ àwọn. So kò sí tó lè ṣẹlẹ̀ láyé a lè rórí ẹ̀ àfìgbà tí wọ́n bá tú àṣírí àwọn tó ń bẹ nídìí ẹ̀ àwọn alágbára sì ló wà nídìí ẹ̀ àṣírí ò ṣeé tú. Bàbá àwọn alágbára ló wà nídìí ọ̀rọ̀. Bẹ́ẹ̀ni àṣírí ò ṣeé tú. Ẹ dákun sà gẹ́gẹ́ bí ọmọ ìlú ìlú Kwara kí nìdí tó fi wá jẹ́ wípé ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá kì í ṣe pé Kwara nìkan náà àwọn ará bíi ti àtáàkì ni wọ́n ti àtáàkì l'Oǹdó Èkìtì ṣùgbọ́n ti Kwara yìí kí nìdí sà tó fi jẹ́ pọ́ wá le jù ẹ wo ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ láti Baba Ńlá lọ Èkó Ẹdẹ àtàwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé bẹ́ẹ̀. Mo sọ fún ẹ ní orí tàbí kan tó ṣe fún mi lọ́jọ́ kan. Mo ní èmi ò sọ pé bẹ́ẹ̀ ni but I'm reading minutes to it. Bóyá wọ́n rò pé ìfẹ́ lódùn ìrẹ́pọ̀dùn Ọ̀yún Èkìtì Kwara àti gbogbo wọn àwa ni population wa pọ̀ jù. Irú Ìgbómìnà abẹ̀rẹ̀ láti Ganmọ́. Irú àwọn area láfíà kí lórúkọ ẹ̀ Sàárẹ̀ ṣáìdì mọ gbogbo wọn tí wọ́n tún fèsì yẹn náà àwọn yẹn náà wọn ò support anybody tó jẹ́ Fúlàní. Another instigate pé ní the next election tó ń bọ̀ yìí is no more Fúlàní in Kwara. Pé àwa Ìgbómìnà gangan are ready láti jẹ gómìnà Kwara. Èmi ò sọ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ó nírú ẹ̀ nínú. Ó ṣe gàtè. Pé ẹ má jẹ́ ká wọ́n yóò rí díjòkó. Ẹ jẹ́ ká dààmú wọn. Kíní kan ṣẹlẹ̀ ní Lọ́kọ́jà side ṣe mi ò rántí ìlú yẹn mọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá yìí táwọn bandits tí wọ́n lọ síbẹ̀ tó lọ kidnap àwọn aráàlú bí wọ́n ṣe dédé ẹnu àlàlú yẹ kí wọ́n máa lọ gbogbo bandits dẹ̀ ṣubú lulẹ̀ wọ́n kú. Bẹ́ẹ̀ni. Àwọn aráàlú dẹ̀ lọ kó àwọn èèyàn wọn tí wọ́n jí gbé jẹ́ wọ́n kó wọn padà wọ́n sì ń béèrè ṣé agbára yóò sí nílẹ̀ Kwara mọ́ ni. Ẹ̀yin ìmáàmù oníbàtúbàtú láwàní ṣé bẹ́ẹ̀ jogún kankan lọ́dọ̀ bàbá ńlá bàbá yín níbo lẹ fi sí. Ẹ̀yin pàìtọ̀ tẹ́ẹ̀dì àyàmì ìbọn èdè nísìn ṣé bọ́mọ ìyá Ṣàngó ọmọ Olúọdẹ ọmọ kìnnì kan nìyí tẹ́lẹ̀
kí stẹ́ẹ̀kì fi àgùntàn ìjogún lọ́dọ̀ bàbá yín ọ̀pọ̀ wọn stẹ́ẹ̀kì wọn fi ṣèfù ìlú nísìn òní wọn fi ń gbowó lọ́dọ̀ aráàlú òní wọn fi ń ṣe míràkù kò sí àfa kan tí ò mọ jó kí lorúkọ rẹ̀ jó kìnnì kan lórí orí oko orí ẹja tí ò mọ lọ́dọ̀ lẹ́kùlẹ́já 80% àfa 80% àfa tí sì ń bẹ nílùú àtàṣe pariwo lónìí òun ni wọ́n sì náà ń dà nǹkan sí àyà láàárọ̀ ni wọ́n ní pé àwọn ṣàṣejẹ fún yàn sẹ́nu kúrẹ́ àná ti ráṣejẹ ni. àràgbélayé. sáwọn náà wọn káàkiri kí wọ́n lo agbára irú bí wọ́n ṣe ṣe nílùú yẹn kí gbogbo òkè ọdẹ ọ̀rà babalá àgójì àjà kí wọ́n yẹ gbogbo àdúgbò wọn kí wọ́n yẹ gbogbo àdúgbò wọn mo sì tẹnu mọ́ mo sì mọ ọkùnrin kan nígbà tẹ́mi wà kékeré tó sọ òwú onìkan lọ́dẹ tó sọ gbogbo òwú dé ìjì dé sábàjá side dé jamati tí o bá ti fẹ́ wọ òwú ní jamati wàá kan ẹ̀gbọ́n yẹn it's not up to 30 years that time lẹ́gbọ̀n tí mo sọ yìí tó bá ń wọ ìlú òwú wàá bá lóru tẹ bá fẹ́ dé àrùn ẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ dé jí ẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ bá wá dé ilé onílé lówù bóyá tẹ́ wà lọ́tẹ́ kọlẹ̀kùn yóò tó yọ sí yín lẹ́yìn sẹ́rù ẹni yóò sí láyé mọ́ sí agbára yóò sí mọ́ ni. àwọn lè ti lọ torí ẹ̀yin ní òkèrè nínú ayé. ẹsìn kò wá sí agbára kò sí agbára yẹn mọ́ ni. tó bá fún àwọn ọmọ lè ti lọ gbé fóbìnrin àbí kí wọ́n tẹ̀ ẹdùn agbára yìí yẹ kó ṣé bó ṣẹlẹ̀ lóru àgọ́ tí wọ́n kidnap èèyàn ní sábà tán ló kó wọn lọ sínú gbòòrò àgọ́ tí ara sọ́tọ̀ dẹ̀ pa kidnap yẹn tó fẹ́ nìkan sọ sílẹ̀ láti lè trace àwọn tó kù kò ara ò pa ẹnìkankan náà àwọn tí wọ́n jí gbé ìyá tó tọ́jú mi dàgbò lórí oníṣàngó ni tó bá pe ara lọ́sàn gangan ojú á sì pẹ̀rẹ̀ ara ẹ̀ dẹ̀ bá sán ṣé gbogbo agbára yẹn láti dànù ni so kíní yóò lè rórí àyàfi tí ìjọba tó bá di olóòótọ́ kí dẹ̀ fi lè di olóòótọ́ kí wọ́n sọ àwọn tó wà nídìí ìbàjẹ́ yìí àti wá tó kó sí wàhálà kan o atọ́kùn àti kó sí wàhálà kan o àwọn olóṣèlú wọ́n ti bá tiwa jẹ́ wọ́n ti fi ẹ̀sìn bá tiwa jẹ́ wọ́n ti fi ẹ̀yà bá tiwa jẹ́ wọ́n ti fòṣèlú bá tiwa jẹ́ let's take for example kí Tinubu release orúkọ àwọn tó ń sponsor bandit lẹ́nu kórúkọ Àtíkù wà ń bẹ̀ kí orúkọ wọ́n ti porúkọ Òbí wà ń bẹ̀ kí orúkọ àwọn opposition bíi mélòó wà ń bẹ̀ kí lọ́mọ Nàìjíríà máa sọ. wọ́n á nítorí pé wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ tí orúkọ Christian bá wà ń bẹ̀ Christian á dé pé torí pé kì í ṣe Muslim tí orúkọ Muslim bá wà ń bẹ̀ á torí pé Christian ni ẹni tí tó release orúkọ ni wọ́n ti fi ẹ̀sìn ẹ̀yà àti òṣèlú wọ́n ti fi bá tiwa jẹ́ ẹni tó ti wà ń bẹ̀ tó fẹ́ release orúkọ ẹ̀rù ń bà pé bí n bá release orúkọ ṣé wọn ò tún ní attack mi pé mo fi go against lágbájá ni. We will succeed unless the government is honest. The traditional rulers, they among the government. Ní àwọn ọba. Àwọn náà they should be honest. Kò sí ọba tó dáàbò bo ìlú ẹ̀ mọ́ bó ní ó ṣe lo mọ́tò 40, 80, 120 million. Bẹ́ẹ̀ni. Bí ó ṣe máa wọ aṣọ designer lóríṣiríṣi. Wọ́n tẹ̀ ń fi mọ́tò ṣe competition. Wọ́n competition ara wọn sí ni. Bẹ́ẹ̀ni. Gbọ́dọ̀ ti rówó yẹn. Oko oṣù náà ni. Oko oṣù ẹ̀gẹ́. Lọ́ba lumi ti ra latest range. Oko oṣù ẹ̀gẹ́ wo. Ọkọ̀ billions. Níbo ló ti rówó rà? Tẹ́lẹ̀ orí ìkùsà ni wọ́n ti ṣe jìbìtì wọn. Mining. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣètò àwọn ọba yẹn. Wọ́n ṣe illegal mining. Nígbà tí ìjọba èdè tí ò jẹ́ kí illegal mining kó tìrìfù mọ́. Tí wàhálà ṣe. Ẹ jẹ́ gbèrè lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Ọjọ́ wo ló ti gbọ́ pé jí mọ́tò gbé ládùúgbò yín? Tí ìbá jẹ́ àwọn ọmọ agboolé ọmọ àdúgbò tí wọ́n ń gbé fóònù ní ojú wíńdò tó fẹ́ ta láti fi mu oṣì tí wọ́n mu. Ọjọ́ wo ló gbọ́ pé wọ́n fọ́lé mọ́? If Yahoo plus o Yahoo plus mọ́ kidnapping ni wọ́n ṣe. Cause it's one thing tó mú owó wá fún wọn lójú ẹsẹ̀ láìsí ìdílé. Ọkà ò wá fó. So ọkà wo ni ó fò? Ọkà wo ló fẹ́ fó? Nígbà pé ẹni tó rán wọn ó ń bẹ lókè. Ṣé bá a gbọ́ ti kéèsì àmì rọ̀bìrì nígbà yẹn ní Kwara? Nígbà tó dárúkọ alágbára tó rán wọn níbo la gbọ́ pé àwọn ọ̀fà rọ̀bìrì suspect wà nínú. Ẹ wo tá a bá sòótọ́ square one la máa wà kò lè rorí. tó ẹ̀rọ lẹ́ ń gbọ́ látẹnu ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá pátápátá lónìí ẹ gbọ́ ẹ wò bí bàbá ṣe ń tí wọn ò tẹ ẹ kọsẹ̀ tí wọn ò fi kan wé ọ̀kan àmọ́ sà gẹ́gẹ́ bí a ti wá rí bí ọ̀rọ̀ ààbò yìí ṣe ń lọ yìí
tó bá kúrò ní Kwara ẹnìkan sọ̀rọ̀ kan ó ní nígbà tí ọmọ agbègbè Sàárẹ̀ àwọn ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn wọ́n ní ẹ̀kántà pẹ̀lú àwọn ajínigbé ṣùgbọ́n wọ́n escape ṣùgbọ́n àwọn sójà sọ fún àwọn pé escape yìí over 100 àwọn ará bíi wọ́n ti kọjá lára àwọn ohun táwọn ọ̀tá sí wọn ṣùgbọ́n tí wọ́n jẹ́ kó yé àwọn pé south west ni àwọn ń lọ bí irú Ìbàdàn nǹkan sáà kí ni ìrètí fún ilẹ̀ Yorùbá tí wọ́n bá fi ilẹ̀ tó tún Yorùbá náà ní Kwara tí wọ́n fún gbọ́ ẹ mọ̀ pé bí Ògbómọ̀ṣọ́ ló tún náà sì sí Kwara Ọ̀yọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn. sẹ́dẹ̀ jẹ́ kí correct pressure kan àwọn kan ń bẹ ní Nàìjíríà yìí tó jẹ́ pé gbogbo tó ń jáde lẹ́nu wọn kí lu ó dàrú kí gbogbo ó dàrú kó tán ni kò sí sójà I repeat it kó lọ ọlọ́pàá tó máa sọ fún civilian pé bandit kọjá lára wa kò possible wọ́n kúkú story ìtara wọn ó ní in order to kí náà wọ́n sọ pé wọ́n á ní name kíní kan tó call it kíní kan wọ́n ṣàfẹ́ fi orúkọ burúkú sọ àwọn yẹn ni ẹ̀ṣọ́ aláàbò ṣé wọ́n wá látọ̀run ni ṣe bí ọmọ agbègbè yẹn náà ọmọ Nàìjíríà náà ni wọ́n àbákọ́ wá láti ìlú mi nínú àwọn sójà tó wà ń bẹ̀ yẹn ọmọ Ògbómọ̀ṣọ́ wà ń bẹ̀ náà ọmọ Ìbàdàn máa wà ń bẹ̀ ọmọ kílókò Òṣogbo wà ń bẹ̀ ọmọ possible kọ́ ọmọ Kwara náà gan wà ń bẹ̀ ẹ wá rí bandit tó ń kọjá sọ pé à ń lọ sí ibi báyìí ni wọ́n wá fi wọ́n lẹ̀ Òṣogbo náà fún àbíkí náà fẹ́ fún wọn all of them cannot even accept bribe at the same time so ẹ mọ̀ máa gbọ́rọ̀ àwọn èèyàn míì because many people lórí ìdàrúdàpọ̀ wọ́n gbé fídíò kan sórí ayélujára níjèlú n tó ti ṣẹlẹ̀ ní kí lórúkọ ìlú ti jẹ́ Libya nígbà tí ọ̀rọ̀ Gaddafi ṣẹlẹ̀ tí àwọn civilian kìíní yẹn tẹ pé wúláwà nínú máa ń wé tó bọ́ sí títì tí wọ́n ń gáàdì ìlú ọ̀tá gbogbo ẹ̀ ó lẹ́nìkan gbé pé ọ̀nà Kwara sí Jẹ́bà lélẹ́yìí o báwo ló fẹ́ gbàbí kọjá àwọn bandit rèé o. You don't wish your country bad and you believe it's going to be better for you. Àwọn kò wish kò good but ṣé bí àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n ṣe pàdé wọ́n ṣe nìbàdàn wọ́n tó ṣe lẹ́kọ̀ọ́ ń tán hàn mọ̀lẹ́ lórí ní ààbò tí gómìnà bá gba ìbòdè tí lọ́balọ́gbò gbàbọ̀dè tọ́lọ́pọ̀ gbàbọ̀dè àti capture ilẹ̀ Yorùbá ò yí sí kódà ilẹ̀ Kwara tẹ̀ ìlú yìí náà gbogbo àwọn abúlé tẹ ní wọ́n ń lọ yẹn mo repeat ẹ̀ ń jè lo àwọn abúlé tẹ pé ilé tó wà ní míì kò ju 30, 40, 20 lọ ni kì í sáwọn ìlú ńlá kan yìí ẹgẹ́tì láyé ìjọba àná láyé Jonathan sí middle of time of Buhari wọ́n ń bọ́ǹbù Abuja wọ́n àtàkì Kano wọ́n àtàkì Zaria wọ́n àtàkì Jos ìlú ni wọ́n ń bọ́ọ̀bù tí wọ́n to the extent wọ́n lọ sí United States headquarter to the extent wọ́n lọ sí yanyan market àbí Wuse market to the extent wọ́n attack Sabongeri tó jẹ́ heart of Kano bẹ́ẹ̀ tí gbogbo orí tẹ́ rí pé wọ́n attack sí àwọn inú abúlé remote area ni tí ẹ bá mọ tẹ́ bá réyàn tó ti gbélé Haúsá rí ẹ lè rin 200 kilo kẹ́ mọ́ rí ìlú kan ẹ kàn mọ́ wá abúlé kókó láàrin kínní ni aláàbò mélòó ẹ fẹ́ post sí abúlé mélòó nínú oko most of these people tó rí wọ́n ti ní kéèsì cat wrestling tẹ́lẹ̀ pé wọ́n jí màálù wọn gbé wọ́n pa Fúlàní táwọn Fúlàní náà dépò àwọn fẹ́ gbẹ̀san ayélujára tó dé lẹ́ka aṣọ gbogbo ẹ̀dín kan mi this time but advice tèmi ní fún lọ́balọ́ba lóyè gómìnà alẹ́nulọ́rọ̀ ọ̀lẹ̀ Yorùbá ní pé kí wọ́n sọra wọn dọ̀kan mo sọ kíní kan ní last interview please èmi ò rí ìyàtọ̀ tó ń bẹ láàrin Gani Adams àti Sunday Igboho mi ò rí ìyàtọ̀ tó ń bẹ láàrin Oòduà Defence Academy Oòduà Praise kìíní kan Oòduà tọkàntọkàn Oòduà kìíní kan OPC there is no different Yorùbá ní gbogbo wa this is the time we supposed to become one ẹgbẹ́ àdìkan kò sí tó stop ààrẹ Gani Adams this time kó àti Sunday Igboho kó ṣèpàdé pẹ̀lú àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá kí wọ́n pé ìpàdé ẹgbẹ́ àgbà pé Aláàfin ó fi rẹ̀ jẹ olórí ibìkan torí mo gbọ́ pé wọ́n ní kí lórúkọ ẹ̀ ọba Ọọ̀ni of Ifẹ̀ ó ní òun fi Tinubu jẹ aṣíwájú gbogbo Yorùbá àbí kíní kan tó ló fi jẹ wọ́n ní gbére ní ọ́fíìsì Aláàfin sọ pé
àfiwájú tìfẹ́ ló jẹ́ kí ṣe tilẹ̀ Yorùbá ṣé Tinubu ò ṣe president Nàìjíríà ni àṣà tó dé olólórí ilẹ̀ Yorùbá is the most popular, the number one of Nigeria, so is number one of Yorùbá. Kí ni Aláàfin ń wá lọ́dọ̀ Ọọ̀ni, kí lọ́ọ̀ni ń wá lọ́dọ̀ Aláàfin táwọn máa takura wọn. It's not this time, kí sásìkò yìí ẹ jẹ́ ká pe Ọ̀àró àti Ọ̀dọ̀fin inú wa kí Sunday Igboho Gani Adams kí wọ́n fi superiority kìíní kan kí wọ́n gbé jù síbì kan, èmi jù ọ́ ìwọ ojú mi, kí wọ́n jù dànù. Mo ti ẹ̀rí kan tẹ́ni pé ní àwọn ọmọ Gani Adams wọ́n ṣe ìpàdé wọ́n wá wọ́ọ̀dẹ nìbàdàn no bandit no chance for bandit, kò sí bandit lọ a gbọ́dọ̀ rí bandit lọ́yọ̀. ìgbà mélòó ló gbé lọ́jọ́ ìgbà tó ṣe ìpàdé. wọn ò tó gbé bọ̀. ìdá mélòó ló ń bẹ lọ́wọ́ ọ̀bẹ mélòó ló ń bẹ lọ́wọ́. bó bá jẹ́ pé bandit ló ṣe ìwọ́de nìbàdàn wọ́n gbé AK-47. bẹ́ẹ̀ni. ọlọ́pàá ó dẹ̀ gáàdì wọn kò ní sọ̀rọ̀. àwọn yẹn lọ́jọ́ yẹn wọn ò bá gba permit fún wọn de kí wọ́n display ammunition tán rí kí wọ́n rí, but they don't even need to do any roadshow. wọn ní di àti ṣèwọ́de. Yorùbá àti bàjẹ́ sí i débi pé Yorùbá tó sọ nínú fídíò pé igbó kìíní kan là ń lọ alọ́pàá àwọn bandit lọ́la. Ṣé Tinubu ò ṣe president Nàìjíríà ni àṣà tó dé olólórí ilẹ̀ Yorùbá is the most popular, the number one of Nigeria, so is number one of Yorùbá. Kí ni Aláàfin ń wá lọ́dọ̀ Ọọ̀ni, kí lọ́ọ̀ni ń wá lọ́dọ̀ Aláàfin táwọn máa takura wọn. It's not this time, kí sásìkò yìí ẹ jẹ́ ká pe Ọ̀àró àti Ọ̀dọ̀fin inú wa kí Sunday Igboho Gani Adams kí wọ́n fi superiority kìíní kan kí wọ́n gbé jù síbì kan, èmi jù ọ́ ìwọ ojú mi, kí wọ́n jù dànù. Mo ti ẹ̀rí kan tẹ́ni pé ní àwọn ọmọ Gani Adams wọ́n ṣe ìpàdé wọ́n wá wọ́ọ̀dẹ nìbàdàn no bandit no chance for bandit, kò sí bandit lọ a gbọ́dọ̀ rí bandit lọ́yọ̀. ìgbà mélòó ló gbé lọ́jọ́ ìgbà tó ṣe ìpàdé. wọn ò tó gbé bọ̀. ìdá mélòó ló ń bẹ lọ́wọ́ ọ̀bẹ mélòó ló ń bẹ lọ́wọ́. bó bá jẹ́ pé bandit ló ṣe ìwọ́de nìbàdàn wọ́n gbé AK-47. bẹ́ẹ̀ni. ọlọ́pàá ó dẹ̀ gáàdì wọn kò ní sọ̀rọ̀. àwọn yẹn lọ́jọ́ yẹn wọn ò bá gba permit fún wọn de kí wọ́n display ammunition tán rí kí wọ́n rí, but they don't even need to do any roadshow. wọn ní di àti ṣèwọ́de. Yorùbá àti bàjẹ́ sí i débi pé Yorùbá tó sọ nínú fídíò pé igbó kìíní kan là ń lọ alọ́pàá àwọn bandit lọ́la. ó tiẹ̀ kọ́mọ̀ lára àwọn ọmọ OPC yẹn. ibi tí wọ́n lọ wọ́n sọ ẹ mú bandit kan iṣẹ́ kẹ pákẹ́ jù sínú gbó káyé kẹ lọ jù sínú kòtò rí mu. ìwọ̀n àwọnú gbó wọn máa sọ pé ẹ wo ọba Gani rè é àti wọnú gbó igbó òṣìwọ́n náà tán kúta parí kìíní. ẹ ti rí bá ti kò fídíò ààrẹ pé wọn ànúgbó ó ṣe kiri kan ni. tí ìbàjẹ́ tí wọ́n mọ̀ pé olórúkọ ńlá tó fẹ́ fi Nàìjíríà irú general tó pa lọ́jọ́ yẹn bí irú àtọ́jú pé tó fẹ́ gbowó ṣé tí wọ́n dáwọ́ wọ́n fídíò ara wọn ni. ìlú kẹ́rìkọ́lá sì ń pè ní làlà ó lè lówó ọbẹ̀ kó jà ó dẹ̀ nídìí tó lè òfin lé wọn lálà kì í sagbára àwọn kì í ṣoògùn ló pọ̀ tó bẹ́ẹ̀. nígbà táwa wà ní Òyìnlá grammar school lálà wọ́n mú olè ará àdúgbò ló mọ̀ pé wọ́n mólè anybody ò ní mọ̀ pé wọ́n mólè tí lè òfin mọ́. wọ́n bá ti mólè kòtò gírígùn kan bẹ kòtò tó ti wálẹ̀ tí wọ́n fi kọ́ gbogbo kíní ìlú ọmọ èjè tó fi so di tó ti gbẹ wọ́n sì mólè ẹ lọ́bẹ̀ bí wọn kàn sọ́mọ lórí wọn gbé sìmẹ́ǹtì fún mu yóò sọ sínú kòtò. nígbà tí olè márùn bá wọ ìlú tí kankan ò padà dé tí kan tó lọ ní the next time tó padà dé ó lè wọlé ó wọ̀lú yẹn mọ́. níbo ìbá àwọn tó lọ tó sọ sí ìdí ni wọn. àwọn tó lọ tó sọ náà pé ibẹ̀ yẹn mọ̀ dùn ẹ jẹ́ ká tó padà síbẹ̀ bẹ́ẹ̀ àwa Yorùbá display ẹja agbọ́n gbogbo tá à ń ṣe kọ́lá display síta gbogbo agbára wa kó lè ká display bíi àti ju gbogbo kéde lọ. aláwọn bàbá àgbàlagbà míì ń lọ lórí Facebook wọn máa sọ pé oògùn bọ́n ni oògùn ayẹtare oògùn egbére. àwọn tó sì interview wọn náà wọ́n fi wọ́n pawó. wọ́n wá fi èpè sí pé ìwọ tó bá fi jalè báyìí ó ṣẹlẹ̀ èpè tó fi sóní ó gbà sẹ̀sẹ̀ nù sí ni. má dà lóhùn. ẹ wo ẹjẹ àfi ti Yorùbá ti sí ní kọjá. bàbá ẹ kú ohun ẹ ṣeun ẹ̀yin yẹn wà nínú ilé ọ̀rọ̀ lẹ ń gbọ́ látẹnu ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá. bàbá ní táfíù wa kan tí láìpẹ́ yìí ẹ sọ̀rọ̀ kan nípa ọlọ́pàá ìpínlẹ̀ wípé nínú àwọn àṣeyọrí tí Bọ́lá Ahmed bá ṣe nígbàrà tó ti wọlé ló ti ń sọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ báyìí àwọn ti padà sórí ọ̀rọ̀ yìí báyìí sà. ìjẹ́ ọtí wọn bá ti bẹ̀rẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ìjó nípa kan tó máa kó ìyẹn ni pé bíi negative àti positive side of it. negative ó wà. ok
positive wà èrè ẹ̀ wá pọ̀ ju àìlérè lọ màá wá ṣàlàyé kan fún sẹ́rí tó bá ti bẹ̀rẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àwa mẹ̀kúnnù kọjú ìyá rẹ̀ lọ́nà wo sórí olóṣèlú sẹ́mọ̀ pé gómìnà ló ń kọ̀ntúrò ọlọ́pàá ìpínlẹ̀ ó lè ní kí wọ́n lọ àdúgbò kan tí wọ́n fẹ́ràn kí wọ́n lọ kó gbó wọn kí wọ́n finish wọn pátá ṣùgbọ́n regulatory order máa wà fún wọn torí àwọn ọlọ́pàá òkè náà ni ó sì máa control wọn ó kàn jẹ́ pé bí rúùsì tó ẹ pé gómìnà ní láti pe IG kó tó di pókọ̀ má di commissioner of police ẹ̀ pé bá mi ṣe léyìí abóbálọ̀bẹ̀ pé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ tí ọlọ́pàá ìpínlẹ̀ bá wà local government ó control tọ̀dọ̀ tiẹ̀ gómìnà ó ní àṣẹ pé irú bí ti Kwara ṣe ṣẹlẹ̀ sí tí gómìnà ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ wọ́n ní Bukafo Bara tó ṣẹ̀ ń bẹ IG pé ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ Kwara yóò ti mobilize àwọn ọlọ́pàá dẹ́tọ́ ọlọ́pàá ìpínlẹ̀ bá wà each local government máa lọ́lọ́pàá tiwọn irú ìfẹ́ lọ́dún local government sì kí wọ́n ní 5,000 police personnel n tó ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀ torí wọ́n á níbọn wọ́n á ní gbogbo ẹ̀ nígbà táwọn wà kékeré forest guide wà tí wọ́n sọ ìjù yẹn igbó torí àwọn tó ń gé gẹdú wọn tó ń gé kíní tó ṣe gbogbo ẹgbẹ́ yẹn bẹ́ẹ̀ nígbà tó pẹ́ ẹ mọ̀ kíkan tá a ní Nàìjíríà ni pé ìjọba ò kí ń tẹ̀lé òfin tí wọ́n bá ti lẹ̀ kálá ń tẹ̀lé òfin ní Nàìjíríà ti dáa gan tí ìjọba bá sọ pé ẹ mọ́ tọ̀ sí títì mọ́lé ni òfin yà á múlẹ̀ fún bí oṣù bíi mélòó àwọn tó kó síbẹ̀ wọ́n ti sọ di ọ̀nà láti jẹun ẹni bá ti ń tọ̀ ó tọ̀ wọ́n gbà mú wó wá lọ́tọ̀ níbẹ̀ yẹn kó máa lọ ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n bá regulate yẹn dáadáa tí wọ́n dẹ̀ mú wọn dáadáa òun ló máa save wa ẹ mọ̀ pé ní gbogbo ìlú òyìnbó tá a rí yẹn à ń sọ kinní kan níje lónìí tàbí kọ̀tẹ́ fún mi mo ní tí ó bá possible tí Tinubu bá lè lọ́kàn láti ṣe kó fi agbára fún governors kí wọ́n máa control resources wọn kí wọ́n máa control ọlọ́pàá wọn kí wọ́n máa fi bóyá 20-25% kan máa fún federal. regional ti bẹ̀rẹ̀ nìyẹn. kò ní pè ní regional direct náà regional ó bẹ̀rẹ̀ òkè òwà ní mímọ́ so pọ́n para wọn torí president torí senate torí kìíní òní ní mímọ́ torí owó ga yìí ò sí lókè mọ́ revenue ò ní sí lókè mọ́ owó tẹ ẹ kàn rí lókè kẹ́nu kan david mẹ̀tí àkọ́kọ́ n tó wà lamẹ́ríkà tó wà bí ìwà gbogbo ẹ̀ nìyẹn náà so my state ló tó wà lamẹ́ríkà ni o náà pè ní United States of America kí ló dé tí a lè sọ wá di United States of Nigeria United States of Nigeria ìjà Biafra IPOB ó dúró torí wọ́n máa control resources ara wọn wọ́n lọ lọ́pàá tara wọn wọ́n sì di ọ̀gá ara wọn àwa táwọn west tàbí jọbí àdúró midbelt àdúró àwọn tó wá dúró. Bàbá lóòótọ́ ni àmọ́ tí ìjọba Tinubu bá ṣe tí ìsọjẹ́ pé ìjọba ó sì máa wà lókè tó bá kó omi àwọn Fúlàní ní ọ̀bọ̀ ọbẹ̀ àwọn náà àwọn kìíní yọ fà padà. Ó ti tó bá ti wá wà ní wọ́n pè kan ní gazette white paper tó bá ti wà white paper tí òfin ti wà kìíní nìkan ìjọba ológun nìkan ló lè cancel constitution amendment ni gọọmenti mi lè ṣe kò lè cancel ẹ àwọn tó sì wà dé tó ti ń dùn mọ́ ẹ̀yin aráàlú tẹ́ ti ń jẹ ìgbádùn ìlú tí ìlú ń lòkè tí kan ń lọlẹ̀ tí ò sí bandit tí ò sí wàhálà tí ò sí dààmú mọ́ aṣojú yín ò ní gbà pé kí wọ́n ó cancel ẹ ẹ wo gbà tí wọ́n bẹ̀rẹ̀ tax reform ṣé a máa bá yín gbógun tó Tinubu tó ó ṣe àṣeyọrí àbí kò ṣe gbà tó yá nígbà tó bẹ̀ sí ní bá àwọn èèyàn ojúlé sójúlé constituency to constituency èrè tẹ́ rire ìwọ tó o bá ti mọ rí tó 800,000 ní ọdún ní èrè ò ní san táàsì ìwọ tó bá wà báyìí ò ní san táàsì àwọn ti báyìí náà àwọn báyìí náà máa san táàsì wọn ò tí ì bẹ̀rẹ̀ reform tí dínàmínà yẹn ti ń pariwo pé nǹkan lóní kọ́mpìnì nǹkan lóní mọ́tò pé òun ta ni wọn kò tì í ni torí wọ́n fàlù gbogbo property ẹ̀ owó tó ní kó san táàsì kò tówó tó ní báǹkì so ọlọ́pàá ìpínlẹ̀ máa pé fún wa advantage ẹ̀ ó ju disadvantage lọ ṣùgbọ́n níbẹ̀rẹ̀ àwọn alágbára ó sì lò torí local government chairman ó lágbára àti pọlọ́pàá láti wá mú ẹni lọ tiẹ̀ mọ́lé kánsẹ́lù àdúgbò ẹ yóò lọ station pé lock him up wọ́n sọ ẹ̀pọ́n rẹ̀ ló san sálárì ọlọ́pàá kò sí tẹ́fẹ́ ṣe so disadvantage ẹ̀ kò tó advantage bẹ́ẹ̀ tó máa pay wá káàṣe nítorí pé ara alé ló mọ bí ara alé tọ̀ tí ẹ bá gbé ọlọ́pàá láti Sokoto àti Kàfàǹjà wo àwọn ìlú agbolé yẹn tó jọ mú nílùú ọlọ́pàá lè lé wọn wọnú agbolé wọn kó rí wọn mú nílùú yín tẹ́ ti wá
sọ́dọ̀pá lè lé ẹwọ̀ lóye kórí ọmú ni ìwọ tó mọ bí tí wàá gbà jáde wàá gbà wọlé afọmọbẹ nìkan ló lè léèyàn ìyẹn ni ọlọ́pàá abilẹ̀ ló fi wúlò. Bàbá ohun tèmi sọ lórí ẹ̀ ni wípé ẹ wo orú nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara ní ijọ́ bíi mélòó sẹ́yìn tó jẹ́ pé patrol fẹ́ kú local government ó dẹ̀ ẹnìkan nínú àwọn tó ń sọ̀rọ̀ ń dákọ̀ local government. ìfẹ́ lódùn local government ni bẹ́ẹ̀ ni. pípò ló gbé mọ́tò fáwọn. ẹbẹ̀ tó sọ kinní kan o kò sọ pé ó gbé fún àwọn bandit pé a security outfit fún ìlú ká máa dáàbò bò ìlú òun ló fi gbé mọ́tò fáwọn. kí ni wọ́n wá fi ṣe. wọ́n wá fi jí èèyàn gbé. so àwọn ló kó ammunition fún àti mọ́tò lóòótọ́ ṣùgbọ́n wọn kó pé ẹ máa lọ fi jí èèyàn gbé. ta ló fẹ́ mọ̀. ẹ fi dáàbò bò ìlú ni tí ìbá pé wọ́n mú wọn sí wọn ò ní mọ̀ pé àwọn ló ń jí èèyàn gbé. èyí nìyẹn èjì wá ìtọ́jẹ́ pé ìlú tẹ̀ ń sọ ìfẹ́lódùn Yorùbá ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni. ó ṣe jẹ́ Fúlàní lẹ́yìn láti jẹ́ security fún wọn. èmi ò wá lè sọ sí yẹn púpọ̀ nítorí pé èmi ò rò pé Fúlàní ni wọ́n gbé mọ́tò fún. àwọn tó gbé mọ́tò yẹn fún Fúlàní kì í ṣe ti local government chairman tó gbé fún sẹ́dá stand ní gbogbo ilẹ̀ Kwara Fúlàní àti Yorùbá ti wọnú ara wọn. wọ́n fẹ́ra wọn wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí wọ́n jọ bí irú ọ̀dọ̀ yín náà ó ti rí bẹ́ẹ̀ kíní kan ni pé nínú àwọn aláàbò yẹn ó possible kí wọ́n fi Fúlàní síbẹ̀ torí Fúlàní ṣiṣẹ́ local government Fúlàní kàwé tó ti gboyè tó wà lọ́sítà tó wà ní council ní gbogbo Kwara state. àti kó Fúlàní tó bí a citizen nínú wa àwọn Fúlàní tó dẹ̀ jíyàn gbé yìí àwọn náà pè ní bòròró láyé ìgbà táwọn kékeré kì í ṣe Fúlàní tá a jọ ń gbé gbàtà educate Fúlàní tá a jọ ń gbé tán tá Fúlàní yẹn rí owó táwọn bòròró yẹn rí kó lọ sí Niger Chad kiri kan làwọn náà bẹ̀rẹ̀ rẹ̀ àwọn young among them àwọn náà lò fẹ́ sà àwọn náà gbọ́dọ̀ lè léyìí olùwọ́n fi dára pẹ̀lú bẹ́ẹ̀ mi ò yọ local government chairman yẹn kúrò pé ó lè mọ̀ọ́mọ̀ torí local government Kwara àbí commissioner kan Kwara ẹ lè fi yẹ commissioner Lagos state Rivers state àti kìnìún kan torí kára kan kò sí lọ́wọ́ wọn mo ti mọ brother tó jẹ́ commissioner rí yàtọ̀ fún sálárì mi rò pé ó rí ìdákọ́kọ́ kan tó ju yẹn lọ so tó bá possible bó bá jẹ́ bandit ló ló fi máa compete pẹ̀lú àwọn commissioner tó rí níbòmíì àti local government chairman mi ìsìn local government lèmi ti wá bó bá lọ ìsìn local government ní Tuesday Thursday Friday ó lè má bẹ́ẹ̀ yàn kankan ní secretariat. àwọn lóko. a fẹ́ lọ sáyìn pépà indíjì wọ́n ní ká lọ bá ẹni tí ó sáyìn rẹ̀ nínú oko ni a lọ pè nínú oko wa ni. ẹrú Ọlọ́run. ṣé ní Lagos state lọ́yọ̀ state ní Rivers ní Ọ̀ṣun state ṣé o lè dé káṣù kó má bàa chairman bẹ̀. tí retí owó tí wọn kó bọ ọjà ló tán lọ já tíkẹ́ẹ̀tì. nígbà chairman ayé ìgbà tí ká níjẹ chairman ìsìn local government nígbà yẹn half of his time Lagos ló ti ń lò bó bá ti di ìgbà tá location ó dé ní gbogbo wọn padà wò sí káṣù wọ́n sa allocation for everybody wọ́n tún padà. wọ́n tún padà sẹ́nu iṣẹ́ wọn mi. nílùú mi wà padà tí wọn ò rọ́lọ́pàá rí ọlọ́pàá ò kọjá ń bẹ̀ rí ọlọ́pàá lọ́bẹ̀ lọ mú yàn rí débi tí ó ti kọjá. kí ló dé. because ìlú yẹn ó ṣe ìlú tí o lè recognize pé kọ́lọ́pàá ó lọ́bẹ̀. they are peaceful they are so small a village tó yẹ pé omi gan ọ̀nà tó wọbẹ̀ ọmọ kíkorí kò rìn láàrin méjì tí táyọ̀ ló kàn nípa irú bẹ́ẹ̀ làwọn bandit ti ń gbé èèyàn irú òkú ọdẹ tí wọ́n wá wọ̀ yẹn ni mo fi mọ̀ pé ejò lọ́wọ́ nú irú ọ̀rọ̀ àgbójì tí wọ́n wọ̀ ejò lọ́wọ́ nú torí express ìlú ńlá làwọn yẹn ń dẹ̀ tẹ̀ fi rí i pé olórí wọn ló gbàbọ̀dé. so kò síbẹ̀ ifẹ̀ ṣe tẹ́ bá wádìí tẹrùkú débi kan ẹnìkan ló ní kí wọ́n wá jí wọn fún. yóò sì ṣe àrẹ́jì ẹ̀. ó ti àrẹ́jì ẹ̀ ó ti mọ báyìí máa ṣe. ẹ ṣeun bàbá ẹ kú ohun tó ẹ̀yin ọmọ ìyá wa ẹ̀yin mi bàbá wa nínú ilé ọ̀rọ̀ lẹ́tí ń gbọ́ látẹnu ọba àṣà àti èdè ẹ̀rí tí wọ́n ń sọ lọ́kọ̀ọ̀kan ìjèjì lórí ààbò ìlú. Bàbá láìpẹ́ yìí ìjọba Bọ́lá Ahmed Tinubu ó ní kí gbogbo ọlọ́pàá tí bá ń ṣọ́ àwọn olówó àwọn alágbára pé kí IG kó withdraw wọn ṣé kìíní yìí tọ̀nà àti pé àǹfààní wo ló ní tàbí ká máa sọ pé àléébù wo ló wà. ní ìlú òyìnbó tá n kọ́pì ní òkè lọ́hùn sọ celebrity kan nù wọn torí tọ́lọ́pàá ń tẹ̀lé. èmi ò rí rí mi ò dí ìdánwò ṣùgbọ́n. ọlọ́pàá sọ Portable. bẹ́ẹ̀ ni. ọlọ́pàá sọ Portable. Portable figure ni. ọlọ́pàá sọ comedian skit maker
bẹ́ẹ̀ni tó ti lówó kan ọlọ́pàá sọ tó máa yọ ọlọ́pàá tó sọ Davido. ìyẹn ò lè lóǹkà kì í sọ aṣọ ordinary ọlọ́pàá ní ọ̀ṣọ́ àwọn mobile kódà mo rí sójà lẹ́yìn àwọn mi. bẹ́ẹ̀ni ìyàwó celebrity tó lórúkọ Kim kan ọlọ́pàá ń tẹ̀lé tó dẹ̀ bá gbé báàgì. bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ gọ̀ọ̀bùrẹ́ ńlá ọlọ́pàá gọ̀ọ̀bùrẹ́ ńlá lé ordinary civilian lórí. èbó wọn ti fọkàn obìnrin ti fọkàn létí nínú fídíò ńgbà kan. so Tinubu kọ́ ni ẹni àkọ́kọ́ tó kọ́ pàṣẹ pé kí wọ́n withdraw ọlọ́pàá lẹ́yìn àwọn èèyàn. ok ìjọba tó ṣe kódà láyé Ọbásanjọ́ wọ́n sọ láyé Jonathan wọ́n sọ láyé Buhari olóògbé wọ́n sọ ó yẹ yín kò múlẹ̀ bẹ́ẹ̀ tó mọ̀dí tó fi múlẹ̀ wọ́n sọ kíníkà ọmọ Nàìjíríà mo fi Ọlọ́run ọba ṣẹlẹ́rìí mi ò rí Tinubu wọ́nà wà rí mi ò lè sọ pé ó campaign lórí pódíọ̀mù ta wò ó àbí kó kọjá pé àbí a lọ sókèjọ kan tí ó kí pé kémi pẹ̀lú ẹ̀jọ̀ jókòó pé a sọ̀rọ̀ rí pé mo jèrè ẹ̀ kan rí bẹ́ẹ̀ mo ń jèrè ẹ̀ ní ìsìtòrò láàrin orílẹ̀-èdè wa ó ní the first person gẹ́gẹ́ bí ààrẹ tí ò ní godfather kan ó ní the first person gẹ́gẹ́ bí ààrẹ tó ti ń prepare fún iṣẹ́ yẹn lẹ̀ more than 30 something years ago tó ti ń build empire fúnra rẹ̀ lẹ̀ ó ti build ẹ̀ débi pé gbogbo tó bá ti fẹ́ ní ló ń ṣeéṣe fún nítorí pé ó ti ra wọ́n sọ pé èèyàn ti fi òbí èèyàn ti ra kíní kan fún ayé fún yàn gbé ó ti rà á lẹ̀ sẹ́rí pé kan withdraw lẹ́yìn celebrity òfin tó dáa jù láyé ni bó bá dé police station wọ́n ní we are sort of a personnel èèyàn mẹ́rin rẹ̀ sọ ẹnìkan mi ò fẹ́ dárúkọ ẹnìkan tó jẹ́ pé kákàtà nǹkan kọ́lé kátàkiri kan ló ń ta níjọ́ tí mo pàdé ẹ̀ pàtí patrol fẹ́ kó dídí load of police ló tẹ̀lé obìnrin ọlọ́pàá méjì ló tẹ̀lé ìyàwó ẹ̀ ọlọ́pàá méjì ló tẹ̀lé òun patrol tó wá ta wọ́n sì ń pààyàn nínú igbó bandit ń pààyàn mo lọ sílùú ìyàwó mi lọ́dún kan ọmọ kan tó jẹ́ pé mo mọ̀gbà tó parí secondary school kò síṣẹ́ ìjọba kò sí nǹkan ọlọ́pàá mẹ́rin ló tẹ̀lé wá láti Èkó tó ń gáìdì ẹ̀ patrol fẹ́ kù sójà rẹ̀ tó tẹ̀lé sójà bíi 6. àsìkò yẹn bandit tẹ̀ tí sẹ́ẹ̀mọ iye tí wọ́n ti gádà tí wọ́n ti withdraw lẹ́yìn àwọn kí lorúkọ ẹ̀ lẹ́yìn àwọn alágbára ń sìn. àtùpọ̀. ìsàbọ̀ bóyá 75 or 85,000 náà ni wọ́n ti withdraw lẹ́yìn wọn. ṣé gbogbo àwọn ṣé wọn ní fa àwọn kanlẹ̀ tí wọ́n ní. iṣẹ́ àwọn tó yẹ kó gáìdì ó ní àwọn civil defence. ok civil defence ló gbaṣẹ́ dúró sẹ́yìn èèyàn kó gáìdì èèyàn kó gáìdì civilian. wọ́n ń gbé K47 civil defence ti ń gbé K47 wọ́n ti approve free ammunition fún civil defence. ó ti dà. irú àwọn kí ló ń gbé ìbọn lásán àwọn neighborhood àwọn ìlú ẹ̀kọ́ máa tẹ̀lé kánsẹ́lọ̀ local government chairman kìíní kan. bàbá tí wọ́n èèyàn bá da sóní ìdí ọlọ́pàá. ibi tí mò ń bọ̀rọ̀ lọ rèé mo jókòó níbi kan lọ́jọ́ kan èmi àtàwọn èèyàn jọ ń ṣeré àjọ ṣe fàájì ẹnìkan wá dé wá ní àwọn bá aṣọ àtẹ́dẹ́ gbólẹ̀ yóò bá kìnnìkan bàbá kan tó wá jókòó tì mí fọgànáìzà ni wọ́n ní bàbá abẹ́yìn ni wọ́n pè ní ọba àṣà ọba Adéyẹmí tí gbogbo wa máa ń rí tó ń pọ́nlé tó ṣe kìnnìkan tó ń sọ̀rọ̀ lórí rédíò tó ń ṣe TV program ìgbọ̀n mọ́lẹ́bí ó ní bẹ̀tà àwọn kan tí ò tó yín tẹ́ pé wọn ò lè dúró bí táwọn dúró sí ó ní báwọn ṣe ya ayé tiwọn nìyẹn mo ní mi ò rí èèyàn tó fẹ́ pa mí torí kò sí tó fẹ́ gé tó bá pa mí. bẹ́ẹ̀ni àtijọ́ lo MC kan tí wọ́n ní wọ́n wá tí wọ́n ti fún wa lóúnjẹ mo dẹ̀ fún oúnjẹ àwọn tí àjọ wà lórí tébù ẹ̀bà àti gbogbo ẹ̀ mo fà á mọ́ra mo ní ẹjọ́ àjọ máa jẹ́ ẹni tájọ́ jẹ́ náà ń ròyìn mi bí ìgbà pé pẹ̀lú ẹjọ́ wa nù yàrá kan kò dẹ̀ pé mo jókòó ti tájọ́ ń jẹun bí ìwà ẹ bá dá o níbẹ̀rù. Gómìnà Adeleke Ọ̀ṣun state ẹ gbàgbé ijó tó ń jó Adeleke lè sọ láàárín àwọn anybody kó bẹ̀rẹ̀ sí máa jó láàárín wọn kò sẹ́ni tó rò pé yóò pa náà I'm not saying it's good 100% but lifestyle ẹ ti sọ pé ó close mọ́ gbogbo aráàlú ibo ò bá ti gbére wọn náà ṣe nǹkan kan ló fi ń sá fún kankan Sulu gómìnà Maiduguri Sulu ń gbà yẹn ó máa ń rìn lọ sáàárín àwọn yẹn tí ó ti akíkanjú lọ ọkùnrin ó máa lọ sáàárín ọjọ́ máa lọ sáàárín ìlú tó ní mọ̀ pé tí ò sí wàhálà tí ó ti kankan tó tiẹ̀ ní òun máa tẹ̀lé àwọn sójà wọgbó ó tẹ̀lé wọn náà ó tẹ̀lé wọn wọnú gbó tí wọ́n yọ flush bandit lọ bágò
ti Niger ó tẹ̀lé àwọn bandit lọ náà mo mọ local government chairman kan ní Katsina state tó tẹ̀lé àwọn bandit wọnú gbó lọ. ẹ wo tí ó bá jẹ́ pé a fẹ́ tẹ̀lé tó dáa kán lọ mú civil defence kó mọ kán lọ bá àwọn OPC kó mọ gáàdì wọn ṣe bó OPC lóògùn bá sá wà mẹ kí bá sọ mọ gáàdì wọn àṣẹ bí àwọn personal security àwọn tó ń gáàdì kí tó wọn black yẹn wà ẹ kó mọ gáàdì wọn. Tán bá ti ń ṣe yẹn náà owó ti dé fáwọn bàbá. good in that means pé tán bá ti owó sàkúlẹ̀tì náà ní Gàdísà kan ní òun nìkan ló kó sápò yóò gba àwọn òṣìṣẹ́ tó pọ̀. tóun lè gáàdì. ọlọ́pàá mọ̀ ṣiṣẹ́ kínní nínú láyé ìgbà kan Gani fẹ́ kú láyé ìgbà yẹn. bó jókòó yóò kọ́wọ́ tó mọ̀ sí pé ayé dojú kéèyàn ń lọ ẹgbẹ́ tó ní kó tó lè lọ jàbí àrẹ̀ wọn gbọ́dọ̀ sígun fóònù náà ni láyé ìgbà yẹn kò ní kan sígun fóònù á lóun ó wọ̀ ló pápá lọ ìjọ tó wọ ọ̀wọ̀ gbogbo ẹ̀ lọ tó lọ dá tó lọ ṣe wàhálà ṣé ó dóde kan sígun fóònù gbà yẹn. wọ́n tiẹ̀ ní ọ wá sílùú yín nígbà kan ìyẹn ní Kwara pé àwọn Kwara ní ọ̀gbá láyè ìbá ti gba. Yorùbá gba kíni. ìbá ti gba Fúlàní ìbá ti gba Yorùbá. lọ́dún o ṣe ìlú yín wà lóko Sunday Igboho ló sọ pé òun lọ Kwara ló lọ gbẹ. Gani Adams gangan wá síbo ọ̀dọ̀ ta ló lọ sí Kwara ọ̀dọ̀ ta ló lọ. kódà àwọn ọba 16 ni wọ́n wá fẹ́ síwájú ẹ̀ pé kó padà lọ bá wọn ní àǹkó pétò ọmọ Yorùbá làwọn ìyẹn ti lọ bí ọdún ó ti pẹ́ díẹ̀. bóyá ẹ ń fún mi níròyìn lé nìyí bóyá ó ní kankan ṣe Kwara OPC ṣe kankan Kwara tó wá fi ráàyè bá wọn kí ló sọ ti lé àwọn Fúlàní lọ lẹ́kìtì àti ọmọ ìlú òní ṣe bí ọmọ Arigidi àkókò ni ṣé sọ ti lé Fúlàní kúrò lẹ́kìtì state. Arigidi ò jìnnà sí Kwara tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí. ṣé àlẹ́kìtì tiẹ̀ tán ti bí sọ ti lé Fúlàní kúrò mẹ́rin. kò gbé bẹ́ẹ̀. ẹ sọ ń gbé Kwara ni. Èkó ló ń gbé. ẹ ṣe Èkó àti Èkìtì àti Kwara tètè wo ló ń jìnnà síra wọn jù ṣé bí ìlú ẹni lèyàn ti kọ́kọ́ demonstrate kò ní láti gbàṣẹ ní Èkìtì state láti ilé gbogbo Fúlàní kúrò lẹ́kìtì kí ló dé ta fi pariwo Sunday Igboho tí gbogbo wa fi ń pọn lé nítorí pé ó dánwò nílùú ẹ̀ ní Ìbàràpá tóun ti wá lérí àti ẹ̀ ó lé Fúlàní lọ ayé mọ̀pá kíkanjú ni òun làwa fi rò nígbàgbọ́ náà pé bàbá dámi lè lé Fúlàní kúrò ní gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà Gani Adams kókó lu Èkìtì lọ lé gbogbo Fúlàní kúrò mẹ́ náà kó lé gbogbo Fúlàní kúrò mẹ́ tó bá ti lé kúrò lẹ́kìtì tí ìṣèlú bàbá ẹ̀ ètí ìṣèlú bàbá ẹ̀ tí Oyèbánjí sọ fún pé rákàdé di ọmọ ọkọ ní ọ mo fi ọ jẹ mọ́gàjí olùdáàbòbò gbogbo Èkìtì state ìwọ lọ lórí gbogbo ẹ̀ṣọ́ aláàbò tìbílẹ̀ gbogbo state tó kù ó mọ̀ pé dákun wá gbà wá. bet Sunday Igboho baba Demi ó ti fi hàn àwọn èèyàn pé I know what I am doing and I can do it ó ti demonstrate yẹn. ó ti jẹ́ ká yé ọmọ. Gani ìṣe ọ̀rẹ́ sáà bí kí náà pa àwọn tí wọ́n. ọba ẹ sọ ẹ kó òun ẹ sọ̀rọ̀ kan ní Gani Adams ó ń ṣe lecture káàkiri ẹ lecture ara rector tó ṣe mírò pé torí ẹfúyẹ́ ètò ààbò òdu ni. Gani Adams ó ti yàtọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò. lọ́nà wo. ohun tí Gani Adams ṣe é sí Ààrẹ Ọ̀nà Kakanfò àṣà ilẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò àṣà ilẹ̀ Yorùbá oní Gani Adams nítorí Olókun festival yóò organize ẹ̀ yóò lọ fún wọn lecture ńbẹ̀ kíní kan festival ẹni tó bá ṣàtijọ́ mọ́ pé wọ́n ń gbé àṣà lárugẹ ó ń lọ Brazil ó ń lọ gbogbo every country láti lè máa promote àṣà kì í ṣe pé lọ́kọ́ bí wọ́n ṣe jagun bẹ̀ kò kọ́ bí wọ́n ṣe free kúrò lọ́wọ́ Fúlàní àti bandit o lecture ló ń give tí ẹ bá rí ibi tí wọ́n ti ń ṣe ọdún Ògún òun náà máa pè ní òfarọ́ bàbá níbẹ̀. láti bá jẹ́ Ògún. kò lè bá já wa sí abọ́ ajá òun ni ó lọ níbẹ̀ òun ni àlejò pàtàkì àṣà ni Gani dì mú kì í ṣe ogun. bọ́ bàbá ẹni sùúrù torí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí àsìkò ti lọ àmọ́ mo fẹ́ àwọn èèyàn á fẹ́ gbọ́ dáadáa gẹ́gẹ́ bí ọba àṣà àti èdè ẹ ń lo gbólóhùn àṣà pé ó ń gbé àṣà lárugẹ but ṣé oyè Kakanfò oyè àṣà ni. oyè tí wọ́n fún oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe fún àṣà dáàbòbò lú jagunjagun akíkanjú ni ṣùgbọ́n ó rò fúnra rẹ̀ pé ó tó ń fi lè wúlò fún generation ni kókó ń gbé àṣà lárugẹ nígbà tí ò ti sógun wà ní. kò sí ogun ti dé báyìí. kò sógun náà
àwọn eléyìí kan. rárá o kí yóò kán Gani Adams. tí a ń jí ni gbé. ṣé ọtí rí Sunday Igboho níbi tó ti lọ síbi tó ti sọdún Ògún tí wọ́n tó ti wọ white tó ti ṣe olókùn. tó ti ń lecture. tó ti nù Sunday Igboho Gani Adams gbé èbò ju bàbá dámẹ lọ. òótọ́ ló fi lọ ṣe lecture àbí. òótọ́ gbòòrò. so bí bá sọ̀rọ̀ gbàgbé yóò ní bóyá mi serious. ojú wọn rán Gani Adams kò rán oyè tó fi Gani Adams ṣe ìpinnu àti ìgbẹ́kẹ̀lé tí Yorùbá nínú ẹ̀kọ́ ló mú. They did not give him culture line of duty ẹ̀kọ́ nìyẹn. The calling is not to go and be doing olókun lọ́sà oníkìníkan festival all around. He sponsor tourism culture and that is kò sí lọ́ndà Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò is a warrior. Ẹni tí ó máa yọ Yorùbá kúrò nínú àjàgà àti wàhálà ọ̀fẹ́ ìdààmú fìtìnátì. Ohun tí mo expect kó ṣe ni pé àwọn gbogbo Yorùbá lè má believe ẹ̀ jẹ́ kí ọmọ Èkìtì ni mí kó kó àwọn ọlọ́dẹ àwọn dògárí àwọn akíkanjú irú èèyàn tó demonstrate ń bàdàn yẹn bí mo ṣe ń wo nọ́mbà wọn ju bíi 200. wọ́n á tó bẹ̀. tí wọ́n 200 bá train ni wọn tó gbàṣẹ lọ́dọ̀ Ọ̀yọ́ state government you understand as local vigilante wọ́n á láwọn kan gbé pop action wọ́n á gbé pop action wọ́n á gbé double barrel wọ́n á gbé bọ̀nkù fi kìíní sí ó láwọn ọ̀pọ̀ tó sì lágbára tí wọ́n ń lu ọ̀tá mọ́ra tí wọ́n lè máa yìn tí wọ́n lè máa lò kán wò ó pé we are ready to cover all the forests surrounding Ọ̀yọ́ state kó wá ṣe successfully is now Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Other states under Yorùbá will now be going to him pé ààrẹ dákun ẹ gbà wá lọ́dọ̀ wa bí ààrẹ tí ó jẹ bí wọ́n ṣe mú un ṣe fún wọn nìyẹn nítorí pé wọ́n ń pè wọ́n láti yọ wọ́n kúrò nínú àjàgà tọmọ Yorùbá kan bá fẹ́ bọ́ sí inú ogun ni. But Gani rí i pé kò lè ní pààtì kan you go derivate into cultural area and he's doing well in it. Let's be very honest. Ó sponsor a lot of cultural something. You go to Brazil, you go to Cuba, you go to Britain, different countries looking promote the culture Yorùbá. Ìyẹn plus ní fún. But as at now situation tí Yorùbá wà, they should dialogue with Sunday Igboho. Akíkanjú bàbá dání kó dialogue pẹ̀lú ẹ̀ di èmi ni Paul èmi ni Apollo kọ́ ló kàn fún Yorùbá sí. Two of them should come together. They should talk. Mọ̀ọ́sù Igboho ní 100 billion 1 billion kọ́ ló kàn this time. Distraction nìyẹn. It's a distraction. Let them come together. Let's call all of that power people. Àwọn alágbára kan bẹ ní Yorùbá náà. Wọ́n bẹ lábẹ́lẹ̀ tí wọn ò réyàn mú wọn jáde. Bẹ́ẹ̀ tí Gani Adams àti Igboho bá come back together tí wọ́n dì kan tí wọ́n form alliance ẹ̀rí pé alágbára máa jáde àgbẹ̀kọ̀yà tó sápamọ́ sínú ilé kò ní kọ̀yà nù yàrá ẹ̀ mọ́ awakọ̀yà ta gbangba. Then Yorùbá will not free. Then we are shouting nonsense under this thing. All Yorùbá are supposed to do something good. Nígbà tí Jonathan wà lórí oyè ó ti rí ọmọ Igbo àbí ọmọ West kí lórúkọ South kó condemn Jonathan rí. When Buhari was there tí gbogbo nǹkan wọ́ọ̀sì tí gbogbo ẹ̀ lé tí wọ́n ń pa Hausa bí kiri kan ó gbọ́ Hausa kó ṣèpèlè Buhari rí. Ẹ jẹ́ kí ọmọ Yorùbá méjì mẹ́ta mí ìkókó ló já. The only thing they be talking is to curse Tinubu, to mock him, to say bad about him every day. Instead of us to come together as one and save ourselves. Ìlú tí gbogbo wa gbèsè ga àti lọ àti kú àti parí because the number of ALS here they are more than us and they are more serious than us. Ọmọ Yorùbá ìjìnlẹ̀ ọmọ ìpínlẹ̀ ọmọ bíbí Yorùbá bí tó ń bí o sí many of them ò ṣiṣẹ́. Wọ́n dúró de kí o gbowó lọ́wọ́ ibo kan gbowó lọ́wọ́ Fúlàní. Bẹ́ẹ̀ni wọn ò ṣiṣẹ́ mọ́. Ọ̀dọ̀ Haúsá tó kọ̀ọ̀kan náà fẹ́ máa gbowó. Tó bàbá nítorí àsìkò àmọ́ mo fẹ́ béèrè kan lórí ọ̀rọ̀ lóye Sunday Igboho torí ìgbà tẹ́ sọ̀rọ̀ kan lọ́wọ́ bàbá Gani Adams ẹ̀mínú bọ̀rọ̀ ohun tí ó jáde fún nígbà kan tó lọ bá àwọn ọba kò sí àti ìrẹsì. Mo sọ fún yín pé ọ̀nà tó gbé gbà I love him so much I love Sunday Igboho so much and I always advise him in all my interview when we have means to dialogue other things of one other man I stop interview and I thank God to stop with ẹni pé kò sọ̀rọ̀ mọ́ he's doing his thing underground àwọn lọ́balọ́ba tó wúlò ní kó máa lọ bá sọ̀rọ̀ ẹ wo Olúbàdàn irú ẹ̀ ló yẹ kó máa ṣe fúlégé because he's a former senator he's a former governor and now ọba
bẹ́ẹ̀ tó lùbàdàn sọ pé my power is within Ìbàdàn region local government tó wà ní Ìbàdàn nìkan lágbára mọ́. kò kọjá yẹ. kò kọjá yẹ bẹ́ẹ̀ tó bá Yorùbá tó yẹ kó wo bí Yorùbá ó ṣe dì kan tí gbogbo owó tó kájà ó máa claim àwọn authority nílẹ̀ gbogbo àwọn authority délẹ̀ Tápà délẹ̀ Kúkú Èjè nílẹ̀ Núpe authority ò lè pèyàn méjì kó yẹ lọ jagun kí wọ́n gbọ́ àwọn akọ́dà fún wọn láàfin gan ṣé bá ìjọba gbé láàfin sí yóò dọ́dọ̀ wọn inú wọn dùn ní gbogbo ayá kọ́mọ́ tètè fira wọn ṣọ̀kan ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ Sunday Igboho mi wẹ̀ àwọn supporters àwọn alágbára ló máa finish wọn gbà mí because tí wọn ò sọ wọn máa sọ síta but now when Sunday Igboho keep into himself and is planning seriously on the ground he's doing many things kò tí ì jáde ni but nígbà tó bá máa jáde àṣírí òní tí kò sẹ́ni tó máa mọ̀